Welcome back to my channel. Ẹ̀yin èèyàn ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kú ètò ẹ̀ní. Èmi Máṣọ́lá mò ń dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ṣé mo dúpẹ́. Gist tèmi ni pé ní pálásì kábíyèsí wa náà ni o. Wọ́n ní Queen Naomi. Wọ́n sọ fún àwọn gáàdì wọn pé kí wọ́n lé Olórí Ronke jáde kúrò ní ilé wọn tó wà ní Akure. Wọ́n ní Olórí Ronke lọ bá wọn l'Ákúrẹ́. Èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. And I do talk about royalty gist and celebrity gist. Ẹ̀yin èèyàn ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì. Olúwa Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín àti ọlá yín kò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin èèyàn wa, bí a ṣe gbọ́ tí a ṣì ń sọ lórí ọ̀rọ̀ Olórí Ronke, ìwà tí wọ́n hù àti ìwà Mariam. Ẹ̀yin náà mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kábíyèsí àti Olórí Ronke wọn sí in a good term. Mariam àti kábíyèsí wọ́n ń jà lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ìwà burúkú tí àwọn méjèèjì ń hù. So ìgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí fúngun mọ́ Mariam ni Mariam fìbínú sọ̀rọ̀ ẹ̀ pé ó ní kọ́kọ́ lòun ṣe nǹkan tí ò dáa o, wípé kí kábíyèsí kan wo àyíká wọn, wípé àwọn tí kábíyèsí gbẹ́kẹ̀lé àwọn gangan lèèyàn burúkú, wípé àwọn èèyàn kan máa ń dojúkọ òun ní pé òun ni òun ṣe nǹkan tí ò dáa. So bí a ṣe gbọ́, ẹ̀yin náà ṣáà follow gist àná lórí bí Olórí Ronke àti Mariam bí wọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ bí wọ́n ṣe máa lọ fi Tadéníkáwò sí school cousin àǹtí wa kó tó wá di pé àṣírí tú tí àǹtí wa ka àǹtí wa ìyẹn Olórí Ronke wípé àwọn náà mọ̀ nípa ẹ̀, báwọn jọ fọwọ́sowọ́pọ̀ ni. Inú dẹ̀ bí kábíyèsí dẹ̀ bẹ̀rẹ̀ sí bínú ni kábíyèsí fi ránṣẹ́ sí Queen Naomi pé àwọn fún wọn ní 100% o láti sọ́pọ́ọ̀tì wọn pẹ̀lú any school of her choice tí Tadéníkáwò fẹ́ lọ. Ẹ̀yin èèyàn gist tèmi la fẹ́ wọnú ẹ̀ yìí nítorí pé ẹ̀yin tí ẹ̀ bá tí ì wo gist tànà ẹ lọ wò ó ṣó ti yé yín so that ó máa lè yé yín. So ìjà yìí pọ̀ láàrin Olórí Ronke àti àǹtí wa ìyẹn Mariam tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ òkò ọ̀rọ̀ síra wọn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tú àṣírí ara wọn. So wọ́n ní bí Mariam ṣe sọ fún kábíyèsí nìyẹn o, wípé àwọn ìyàwó wọn tí wọ́n trust o, àwọn ní eku ẹ̀dá o, àwọn náà ń dá wàhálà sílẹ̀ o, wípé bí Olórí Ronke ṣe wà yẹn pé Olórí Ronke ló gbé sí òun lórí, wípé kí àwọn set up Tadéníkáwò sí school àǹtí Mariam so that wọ́n á lè ní direct contact pẹ̀lú ọmọ yẹn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé there was a time náà tí àwọn èèyàn kan ti sọ̀rọ̀ fún kábíyèsí pé àwọn ìyàwó wọn kan wà tó jẹ́ pé wọ́n eku ẹ̀dá ni wọ́n, wípé wọ́n máa ń dákẹ́ lójú ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn kò mọ́. Ẹ̀dẹ̀ wá wo bí Olórí Ronke ṣe ń heart nígbà tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Àṣé àwọn gangan lèṣù inú palace àwọn àti Mariam àti Ashley àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àṣé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìléṣù inú palace. Kọ́lọ̀ máa ṣàánú wa ni, kọ́lọ̀ máa ṣọ́ wa ni o. Bí a ṣe gbọ́, wọ́n ní Olórí Ronke worse than all of them. Wọ́n láwọn ní èèyàn burúkú jù. Wọ́n ní Olórí Ronke, wọ́n ní silent killer ní Olórí Ronke. Wọ́n ní Olórí Ronke ìwà wọn ò dáa rárá. Wọ́n ní wọ́n ń sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n èrò inú wọn bíi fáyà ni. Nǹkan tá a gbọ́ ni o, allegedly ni o. Ẹ dẹ̀ mọ̀ pé bá a ṣe ń sọ náà ó ń já sí tòótọ́. So ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist yìí lọ.
wọ́n ní bí àṣírí gbúyọ́ Olórí Ronke ṣe tú sí everybody lọ́wọ́ báyìí, wọ́n ní bó Olórí Ronke ṣe gbéra nìyẹn ló bá lòun lọ sọ́dọ̀ Queen Naomi, ló máa ń wá Queen Naomi lọ. Wọ́n ní Olórí Ronke sọ pé irọ́ ni Mariam pa, pé Mariam parọ́ mọ́ òun ni, pé kì í gbogbo nǹkan tí Mariam sọ pé ó kàn fẹ́ put òun down ni. Ó ní irọ́ ni Mariam pa. Wọ́n ní kò sẹ́ni tó believe ẹ o, because bó bá tiẹ̀ parọ́ òótọ́ díẹ̀ wà nù ẹ̀ èyí táwa gbọ́ yìí Olórí Ronke ẹ̀ ṣe dáadáa rárá, ṣe lẹ wọ́ra yín lẹ̀ túrútúrú báyìí. So wọ́n ní bí ó ṣe gbọ̀nà Àkúrẹ́ lọ nìyẹn, ó tó wá Queen Naomi lọ. Wọ́n ní Queen Naomi dẹ̀ ń wò báyìí láti orí kámẹ́rà. Wọ́n ní Queen Naomi dẹ̀ pe security yẹn pé kó throw Olórí Ronke out. Wọ́n ní ṣe ni Olórí Ronke gbọ́n omi lójú, ló ń gbọ́n omi lójú, ló bá wọnú mọ́tò, ló wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kí lòun ṣe tóun fi deserve irú nǹkan báyìí. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn lé? Ṣé ẹ rí ó mà dáa kí ìwà èèyàn dá o, kéèyàn má tò pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ ènìyàn. Ẹ wo Dr. Elizabeth, ó dáyọ láàrin wọn báyìí nítorí pé kì í bá wọn ṣe mítìnì ìbànújẹ́, kì í bá wọn ṣe mítìnì ìranù. Olórí Ronke yín sẹ́pẹ̀ wà innocent. Ṣé ẹ̀yin àti Mariam ṣó yẹ kán rí yín pọ̀? Àwa ti mọ̀ wá Mariam, ṣó yẹ kẹ́ máa bárò èèyàn báyẹn ṣe pọ̀? Definitely ẹ̀yin gan ní lọ́wọ́, èèyàn burúkú ni yín, because tẹ́ ẹ̀ bá ní lọ́wọ́ ẹ̀ ní máa bá Mariam ṣe pọ̀. Ẹ wo ìgbà tí wọ́n tán gbé sí Tèmítọ́pẹ́ létí ipe Ashley ní pé kí wọ́n yọ orúkọ Ògúnwùsì kúrò ní orúkọ Queen Naomi, pé kò yẹ kó máa jẹ́ Ògúnwùsì mọ́. Ṣé ẹ rí pé olórí Tèmítọ́pẹ́ yọ rẹ̀ pé láyéláyé I will not be part of this bad group. Ṣùgbọ́n ìwọ àǹtí wa Aro, irọ́ ni. Àwọn èèyàn burúkú ni ìwọ fẹ́ bá tó pọ̀, àwọn ọ̀bàyéjẹ́ ni ìwọ fẹ́ bá tó pọ̀. Ẹ wá ní ẹ̀ ṣe nǹkan kan, tẹ́ bá tún fẹ́ ṣe nǹkan kan lágbàyà ni yín Olórí Ronke, àgbàyà ni yín, ọmọnú yín, ẹ wá ń gbọ́kọ ẹ wá ń ṣe fẹ̀ǹtòfẹ̀ǹtò, ẹ ń ya fọ́tò ranù. Màá dẹ̀ rí wọn lórí social media báyìí, màá ní woman yóò lójú tì o. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ nìyẹn, tá a ní ká wá sọ fún yín. Wọ́n inú mi ti ẹ̀dùn tí Queen Naomi lé yín dànù. Kì í ṣerú ẹ̀yin báyìí ló yẹ kán máa yín, ẹ̀yin àǹtí àgbàyà, kì í ṣerú ẹ̀yin báyìí ló yẹ kán máa bá sọ̀rọ̀. Ẹ̀yin ará lé, bá ṣe máa fi òpin sí gist tèmi nìyí. Tó bá tún yá màá tún mú update wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi, bẹ́ẹ̀ ṣe ń subscribe, ọwọ́ yín òkè òkè ló máa lọ ní agbára Ọlọ́run. Èmi Máṣọ́lá ọmọ yín ni o. Thank you so much. God bless you. Please share this video, like and subscribe.